èyí ni ìtàn ìgbésí ayé ládòkè akíntọ́lá ààrẹ ọ̀nà kakanfò apá kejì. ta ni ládòkè akíntọ́lá gan-an? a ti sọ ìtàn bí wọ́n ti bí ládòkè akíntọ́lá sílùú ògbómọ̀ṣọ́ àti bí wọ́n ṣe gbé e lọ sílẹ̀ haúsá tó ṣe pé níbẹ̀ ló gbé dàgbà, àti bó ṣe padà wá ní ọdún 1922 nígbà tó wà lọ́mọ ọdún 12 tó sì bẹ̀rẹ̀ iléèwé ní Baptist School tó wà lógbómọ̀ṣọ́ tó sì jáde lẹ́yìn tó ti wọ ilé ẹ̀kọ́ gíga. ẹ̀yìn tó lọ sílé ẹ̀kọ́ gíga ló di tíṣà, nítorí pé èsì ìdánwò ẹ̀ sì dáa gan ni wọ́n ṣe gbé e lọ sí Èkó tó sì di olùkọ́ tíṣà kékeré tí wọ́n ń pè é ìyẹn ní Baptist Academy, ilé ìwé gíga tó wà lẹ́kọ̀ọ́ nígbà náà. bẹ́ẹ̀ la sọ bí ìjà ṣe dé ní iléèwé ọ̀hún kó tó di pé ó fi iṣẹ́ tíṣà sílẹ̀ tó sì lọ́ọ́ gba iṣẹ́ àwọn oníròyìn tó ń bá ìwé ìròyìn Daily Service tó ń bá wọn ṣiṣẹ́. ẹ jẹ́ ká máa bátàn náà lọ. Daily Service, ìwé ìròyìn náà ní ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá alákọ̀wé ń lò. òun ló sì máa ń tako ìwé ìròyìn West African Pilot ti Nnamdi Azikiwe, èyí tó dá sílẹ̀ nígbà náà. pàápàá nígbà tí ọ̀rọ̀ bá ti di ọ̀rọ̀ àwọn ọmọ Ìgbò àti àwọn ọmọ Yorùbá, gbogbo iléeṣẹ́ ìwé ìròyìn yìí ni ládòkè ń lò. ìwé ìròyìn African Pilot tó jẹ́ èyí tí Nnamdi Azikiwe dá sílẹ̀, ìjà máa wáyé lórí ìwé ìròyìn ọ̀hún pẹ̀lú àwọn ìwé ìròyìn tó kù, pàápàá nígbà tí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ àwọn ọmọ Ìgbò àti àwọn ọmọ Yorùbá gbogbo. iléeṣẹ́ ìwé ìròyìn yìí ni ládòkè lọ nígbà tó fi iṣẹ́ tíṣà sílẹ̀, wọ́n sì gbà tọwọ́ tẹsẹ̀ nítorí pé ohun tó ti ń kọ fún wọn tẹ́lẹ̀, àwọn náà mọ̀ pé ọ̀kan nínú àwọn onígègé ìjàngbọ̀n ni ọkùnrin náà ń ṣe. bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ iṣẹ́ ní Daily Service, èyí tí yóò sì ya ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu ni pé kò pẹ́ tó dé iléeṣẹ́ náà tó fi di olóòtú wọn. lọ́dún 1943 lélẹ́yìí o, ọdún kan péré lẹ́yìn tí ọkùnrin náà sọ iṣẹ́ akọ̀ròyìn di òjúlówó iṣẹ́. bó tilẹ̀ jẹ́ pé inú àwọn tó bá níbẹ̀ kò dùn rárá, tí wọ́n sì ń béèrè pé báwo ló ṣe jẹ́ tí yóò yà sáré di olóòtú bẹ́ẹ̀ nígbà tó ṣe pé àwọn ti wà níbí láti ọjọ́ ìwá. ṣùgbọ́n nígbà tí àwọn náà rí iṣẹ́ tí ó ń ṣe àti ohun tó ń ti ẹnu gègé ẹ̀ jáde wá, wọ́n gbà pé lóòótọ́ ló mọ kinní ọ̀hún ju àwọn lọ, àti pé kì í ṣe àṣìṣe rárá láti fi ṣe olóòtú ìwé ìròyìn náà, nítorí níṣẹ́ ni ìwé ọ̀hún bẹ̀rẹ̀ sí í tà sí nígbà tí Samuel Ládòkè Akíntọ́lá di olóòtú wọn. àsìkò náà ni òun àti Síkì ríbi kojú ara wọn dáadáa. ṣé olóṣèlú ńlá ni Azikiwe? bẹ́ẹ̀ òun ló sì kàwé jù nínú àwọn olóṣèlú àti oníròyìn ìgbà náà. àwọn ìwé ìròyìn tó dá sílẹ̀ ló sì dára jù láwùjọ àwọn ìwé ìròyìn gbogbo tó ń jáde ní ilẹ̀ wa. ọdún 3 péré ni Ládòkè lò nídìí iṣẹ́ yìí o. kì í ṣe pé kò fẹ́ lò jù bẹ́ẹ̀ lọ. ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹ, ìṣẹ̀lẹ̀ náà ló sì yí nǹkan gbogbo padà fún un. lọ́dún 1945, àwọn òṣìṣẹ́ dá iṣẹ́ sílẹ̀ jákèjádò iléeṣẹ́ ìjọba gbogbo. àwọn Zik ló sì tì wọ́n lẹ́yìn láti lè jẹ́ kó ṣeé ṣe fún wọn. bí gbogbo ayé ti ń pariwo Azikiwe tí wọ́n sì ń kí i kú iṣẹ́, Ládòkè kò fi ìwé ìròyìn tirẹ̀ pọ́n ọkùnrin náà lé rárá. ohun tó ń sọ ni pé kò sí ìdí kan pàtàkì tí àwọn èèyàn náà fi gbọ́dọ̀ dá iṣẹ́ sílẹ̀. ó ní kí wọ́n padà sí ẹnu iṣẹ́ wọn ni. ó ní Azikiwe kàn fẹ́ kó bá àwọn èèyàn náà lásán ni o. ó kàn fẹ́ sọ wọ́n di ọ̀tá ìjọba òyìnbó nítorí ìmọ̀tara ẹnìkan. ó fi gègé ẹ̀ kọlù Síkì, ó ní adárúgúdù sílẹ̀ lásán ni. ṣùgbọ́n kò sẹ́ni tí yóò gba Ládòkè Akíntọ́lá gbọ́ pẹ̀lú ohun tó ń kọ sínú ìwé ìròyìn ẹ̀ yìí, nítorí gbogbo èèyàn ló ń wo Síkì bí ẹni tí Ọlọ́run rán láti wáá gba gbogbo Áfíríkà là. ìdí tí Akíntọ́lá yóò sì ṣe máa sọ̀rọ̀ sí i bẹ́ẹ̀ kò yé wọn. bẹ́ẹ̀ ohun tí Ládòkè ń ṣe ni láti fi hàn àwọn èèyàn wọ̀nyí pé alágàbàgebè ni Azikiwe fúnra ẹ̀, àti pé ó kàn fẹ́ máa fi àwọn èèyàn náà rúgbó ni. ṣùgbọ́n ọ̀rẹ́ ò tà lójú àwọn èèyàn, inú sì bí wọn pé ìwé Daily Service ló ń kọ irú nǹkan báyìí jáde. nítorí bẹ́ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn olóye ìlú pèpàdé lórí ọ̀rọ̀ ọ̀hún, wọ́n sì fẹnu kò lórí pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ra ìwé ìròyìn Daily Service mọ́, kí wọ́n fi ìwé náà sílẹ̀ fún Ládòkè nìkan kó máa jẹ́.
bí ìdí bá bàjẹ́ tí onídìí ní dáa. Àwọn tó ní iṣẹ́ pe ara wọn jọ, wọ́n sì sọ pé kò sí ohun tí àwọn lè ṣe o àfi kí olóòtú àwọn kọ̀wé ìwé ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà, pàápàá àwọn tí wọ́n bínú pé àwọn kò ní ra pépà wọn mọ́. Ohun tí wọ́n ń sọ ni pé kí Samuel Ládòkè kó ọ̀rọ̀ tó sọ sínú ìwé ìròyìn náà jẹ, bí bẹ́ẹ̀ kọ́ yóò fi ipò olóòtú ìwé náà sílẹ̀. Ọkùnrin oníròyìn náà ní òun kò ní ṣe ohun tí àwọn ọ̀gá òun sọ o. Ó ní kàkà kí òun ṣe bẹ́ẹ̀, òun yóò kọ̀wé fi ipò òun sílẹ̀ ni. Ó wá ṣèlérí fún wọn pé kí wọ́n máa wò ó, bí wọ́n bá fi òun sílẹ̀ tí wọn ò dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, wọn yóò rí i pé ìwé àwọn yóò túbọ̀ tà sí bó bá yá ni. Àfi bí ẹni pé Samuel Ládòkè Akíntọ́lá ń woṣẹ́, tàbí pé ó kúkú mọ ohun tí ìjọba àwọn òyìnbó fẹ́ ṣe nígbà náà, nítorí bí àwọn ọ̀gá ẹ̀ ti fi sílẹ̀ pé kó máa bá iṣẹ́ ẹ̀ lọ, kó máa ṣe olóòtú ìwé ìròyìn yìí. Bẹ́ẹ̀ ni àwọn ìjọba òyìnbó fòfin de ìwé ìròyìn Azikiwe méjèèjì, tí wọ́n sì tún fòfin de ìwé ìròyìn ti Anthony Enahoro, èyí tí òun náà ń tẹ̀ jáde, Daily Comment. Bẹ́ẹ̀ ló ṣe pé Daily Service, ìwé ìròyìn Akíntọ́lá nìkan ló kù lórí àtẹ. Ló bá di pé àti ẹni tó fẹ́ o àti ẹni tí ò fẹ́, Daily Service ló kù tí gbogbo wọn ń kà. Nígbà tí ìjọba òyìnbó yìí yóò sì fi hàn pé lóòótọ́ ni àjọṣe wà láàrin àwọn àti Akíntọ́lá, tàbí pé lóòótọ́ làwọn fẹ́ràn Akíntọ́lá ju Zik àti àwọn èèyàn bíi Enahoro lọ, wọ́n fún ọkùnrin náà ní àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́. Wọ́n ní kó wá lọ kàwé nílùú òyìnbó kó sì di oníròyìn àgbáyé. Ta ni yóò ṣe kí á làwọn Azikiwe àti àwọn èèyàn tó kù fi ariwo bọnu? Wọ́n ní ohun tí Akíntọ́lá ń wá tó fi ń tẹ̀lé ìjọba òyìnbó náà rèé. Wọ́n ní ohun tí Akíntọ́lá fẹ́ tó fi sọ ara ẹ̀ di ẹrú ìjọba aláwọ̀ funfun nìyẹn, tó sì ń lòdì sí àwọn tí wọ́n ń jà pé kí Nàìjíríà lómìnira. Lọ́rọ̀ kan, wọ́n ní àwọn òyìnbó kò déédé fún Akíntọ́lá ní ẹ̀kọ́ ọ̀fẹ́ nílùú wọn, oore tó ń ṣe fún wọn ni wọ́n padà san fún un. Ọ̀rọ̀ náà sì di ariwo gidi lọ́dún 1946 yìí. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, nígbà tó ṣe pé ohun kan ṣoṣo tí gbogbo àwọn ọ̀dọ́ ìgbà náà ń wá ní láti lọ kàwé nílùú òyìnbó, tó ṣe pé owó ni kì í jẹ́ kí wọ́n lè lọ, Akíntọ́lá kọ̀wé fi iṣẹ́ olóòtú ìwé Daily Service sílẹ̀, ó sì gba ìlú òyìnbó lọ. Ọdún kan ní ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ tí àwọn òyìnbó fún Akíntọ́lá. Iṣẹ́ ìròyìn ni wọ́n sì sọ pé kí ọkùnrin náà lọ kọ́ lọ́hùn-ún. Ṣùgbọ́n nígbà tí òun dé ìlú òyìnbó, kíá ló yí ọ̀rọ̀ náà padà. Iṣẹ́ lọ́ọ̀yà ni Akíntọ́lá ta mọ́, ó sì sọ pé òun yóò máa ṣe méjèèjì pọ̀ ni. Ṣùgbọ́n inú àwọn òyìnbó tó fún un ní ẹ̀kọ́ ọ̀fẹ́ nílé kò dùn sí èyí rárá. Ìdí sì ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti kàwé di lọ́ọ̀yà nígbà náà, wàhálà ni wọ́n máa ń jẹ́ fún ìjọba òyìnbó, ìyẹn ìjọba òyìnbó tó wà ní Nàìjíríà. Ìdí àkọ́kọ́ tí àwọn òyìnbó náà fi kórìíra ẹ̀ nìyẹn. Ìdí kejì tí wọn kò sì fẹ́ náà ni pé ó yẹ àdéhùn tó wà láàrin wọn. Ohun tí wọ́n sọ fún un kọ́ ló lọ ṣe. Eléyìí sì bí wọn nínú gan-an. Nítorí bẹ́ẹ̀, nígbà tí wọ́n rí i pé Akíntọ́lá ti ṣe báyìí, wọ́n fagilé ẹ̀kọ́ ọ̀fẹ́ tí wọ́n fún un. Ni wàhálà bá dé fún ọkùnrin Akíntọ́lá yìí nílùú London. Ọ̀rọ̀ Akíntọ́lá lé nílùú òyìnbó débi pé àwọn ẹbí ìyàwó rẹ̀ àti ìyá òun pàápàá ni wọ́n fi owó ránṣẹ́ sí i láti Nàìjíríà. Lóòótọ́ ló gba iṣẹ́ rélùwéè tó ń bá wọn ṣiṣẹ́ níbẹ̀, ṣùgbọ́n kò ká nǹkan kan. Nígbà tí yóò bá fi yọ owó iléèwé, tí yóò yọ owó oúnjẹ, òun àti ìyàwó ẹ̀ tí wọ́n ti lọ bá a lọ́hùn-ún, pátá ni owó yóò tán pátápátá tí yóò sì fi ìdí jálẹ̀. Lọ́jọ́ kan, nígbà tó ti fún ara ẹ̀ ní òfin pé òun ò ní máa jẹun àárọ̀, òun yóò máa dúró di ọ̀sán gangan kí òun lè pa oúnjẹ méjèèjì pọ̀, níṣe ló dìgbò lulẹ̀ láàrin títì ló ṣubú sí, kí àwọn èèyàn tó sáré gbé e pé kí wọ́n gbé e dé ọsibítù. Ṣùgbọ́n nígbà tí ọkùnrin òyìnbó tó ṣubú síwájú ilé ẹ̀ rí i pé ó ti lajú, tó sì béèrè pé kí ló ń ṣe é, tó ṣàlàyé pé òun ò kì í jẹun àárọ̀, ìyẹn fún un lóúnjẹ, eégún ẹ̀ sì le. Lọ́jọ́ náà nìyẹn kìlọ̀ fún un pé bí kò bá tilẹ̀ lè jẹun, kó máa mu tíì kó tó jáde nílé o. Ṣùgbọ́n eléyìí kò le tó ohun táwọn òyìnbó máa ń fi ojú ẹ̀ rí o. Èèyàn dúdú ni Akíntọ́lá, ó dúdú kirimu ni. Bó ti dúdú náà ni wọ́n tún kọ ìlà Ògbómọ̀ṣọ́ fún un. Ìlà náà sì hàn kétékété lójú ẹ̀, bẹ́ẹ̀ ló fẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Ó sì mú yàtọ̀ pátápátá sí irú àwọn èèyàn tí àwọn òyìnbó ti máa ń rí nínú àwọn aláwọ̀ dúdú. Nítorí bẹ́ẹ̀,
kò sí ìgbà tí àwọn ọmọdé òyìnbó rí i tí wọn kì í fẹ́ pariwo lé e lórí. Kò sì síbi tí àwọn àgbàlagbà òyìnbó náà yóò rí tí wọn kò ní máa wò ó ní àwòtúnwò. Àwọn mìíràn kò sì ní fẹ́ kó jókòó súnmọ́ àwọn rárá ni, tàbí kó rìn sí sàkáání wọn. Ìtìjú ńlá ni eléyìí máa ń mú bá a, bẹ́ẹ̀ ni ó sì máa ń fìyà jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, nítorí àwọn nǹkan míì tó bá tọ́ sí kò ní rí gbà bọ̀rọ̀bọ̀rọ̀ rárá. Kò pẹ́ títí aboyún oṣù 9 yóò kúkú pé. Lọ́dún 1949, Akíntọ́lá parí ẹ̀kọ́ lọ́ọ̀yà ẹ̀, wọ́n sì mú un wọ inú ẹgbẹ́ àwọn amòfin níbẹ̀. Bó ti parí ètò ẹ̀kọ́ náà tán, kò sí ohun méjì tó tún wù ú ju bí yóò ti tètè padà sílé lọ. Ṣùgbọ́n kò sí owó ọkọ̀, kò sí owó tí yóò fi wọ ọkọ̀ ojú omi, òun pẹ̀lú ìyàwó ẹ̀ tí wọn yóò sì kó gbogbo ẹrù wọn wálé. Àwọn ẹbí àti àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n ń fi owó ránṣẹ́ sí i tẹ́lẹ̀ ti gbọ́ pé ó ti parí ẹ̀kọ́ ẹ̀ báyìí. Ọjọ́ tí yóò sì dé ni wọ́n ń retí. Nídìí èyí, kò sẹ́nìkan tó fi owó ránṣẹ́ sí i mọ́. Ó wá wà nílùú òyìnbó níbẹ̀ tó ń ronú ibi tí yóò ti rí owó mọ́tò. Iléeṣẹ́ ìwé ìròyìn Herald Tribune ní London níbẹ̀ ló ti kọ ìròyìn ìwádìí àpilẹ̀kọ kan sí. Lójijì làwọn yẹn sì sọ fún un pé ohun tó kọ náà mà dáa gan ni. Àwọn yóò lò ó nínú ìwé àwọn ni wọ́n bá fi owó ńlá ránṣẹ́ sí i. Owó náà sì pọ̀ dáadáa débi pé ó tó láti wọkọ̀ padà wá sílé. Bẹ́ẹ̀ l'Akíntọ́lá náà di lọ́ọ̀yà tó sì padà sí Nàìjíríà, tó bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ amòfin náà pẹ̀lú àwọn tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀. Bí eré òun náà bẹ̀rẹ̀ sí rí ṣe káàkiri ní ìlú Nàìjíríà tó padà sí. Èkó lòun náà sì ń gbé. Níbo wá ni Akíntọ́lá àti Awólọ́wọ̀ ti pàdé o? Ẹ pàdé wa láìpẹ́ jọjọ rárá. Ọláyíwọlá Alága ló bẹ̀rẹ̀ ìtàn ìgbésí ayé Ládòkè Akíntọ́lá fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.